Aboju mi esa, aboju mi apare, para mi ke wala do. Ire lo ni opo aboju na, gogeri apoti. Gbogbo yin mo ki mu solo ni kankan, àtẹ̀yìn, àti gbogbo wa. Follow me, òyìn lọ́mí ní lọ́sẹ̀ wà lókè òkun. Àwọn bàbá bẹ̀ bí ajé èèyàn dúdú. Ẹ̀ka ẹ̀kọ́ sílé olúfẹ́ ẹ̀họ́ ní ìjọba tí wọ́n ti lọ. Èbó gbọ́gẹ́dì àkáàbọ̀, àwa ara wa ríra wa. Èbó gbọ́gẹ́dì àkáàbọ̀, àwa ara wa ríra wa. Baba wa ni koni ero abodu me ho ye lagu o ta be sa abodu mi sa abodu mi apare ọ̀rọ̀ mi wa da pare do ero abodu me ho kon ero abodu me ho amolo no ka o to ka wereke se me malo du me ho mi na o na ku ya si le ba ba o ni pare le mo hi ala la ya o su pare pese o ke me de lu sa ha àwọn ọmọ gbọ́dọ̀ lọ́rọ̀ bẹ́ nínú ní àwọn bàbá àtàwọn ní ẹ̀rọ abọ́lùfẹ́ ha kéjì òun ẹ̀rọ abọ́lùfẹ́ kàwọ̀ fẹ́ lẹ́kùnmẹ́dínlógún olùkọ́ hẹ́kà wọn akẹ́sẹ́ ọ̀run wọn akẹ́jẹ́ òde wọn lè fi sọ̀nà pẹ́rẹ́mù nínú ní àwọn bàbá ní abọ́lùfẹ́ kó sàkà ní ìgbòho gbogbo pé gbogbo lórí ẹ̀rẹ́ amẹ́kùnpàjọ amẹ́yìnkùtì ètùtọ̀nà pẹ́rẹ́mù ẹ̀rọ abọ́lùfẹ́ òṣèlú. Your Excellency, Mr. Ooni of Ife, what you're seeing is just the part of our own culture. And I know you observe it with our attention and see the whole thing going in sequential order. Seated with you there is Ooni of Ife, the 51st Ooni of the 10th dynasty. And I know you've been created over there, a lot of things have been told, but I need to let you know that you're welcome to where it all started from. And you saw the reading, the sequence of the homilies and what we call the communication with the ancestors. You are seated with our ancestors, representing the progenitor of our race, Oduduwa.